bá jáde àbọ̀fẹ́ lọ́mọ já sí ni náà ló gbọ́dọ̀ máa lo perfume ìwọ ọkùnrin ni o kẹ́gbọ́ dáadáa mbẹ̀ yẹn obìnrin ò lẹ́tọ̀ọ́ kó lo pẹ́ẹ̀fù o ẹ̀yà wa tẹ́ lo perfume. Ní nírun ni o ní tẹ́ bá fi aṣọ yẹn kí ó dìgbà tí ẹ bá fọ pẹ́ẹ̀fù yẹn kó lára tó bá dá lára ẹ̀ tó dá lára aṣọ òun náà lẹ́ẹ̀tọ́ gbalada aṣọ tẹ́ ẹ bá fi tùràrí tó lóòórùn sí perfume tíìbì ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin àmọ́ ọkùnrin wọ́n gbà wá láàyè gbogbo àtàbà jáde lóde pàápàá jọ táwọn fẹ́ gbogbo àtàbà lọ́mọdé àti táwọn fẹ́ lọ kírun tábà pé àsìkò Eid ti ààwẹ̀ Eid ti iléyá ó gbọ́dọ̀ lo pef kó fi perfume sára gbogbo rẹ̀ kó máa jáfẹ́ kán láwọn ọ̀run tó dáa tó ṣe é gbọ́ títí fẹ́ tí mo fẹ́ gbọ́.